tẹlifíṣàn Yorùbá kárí ayé sani wọ́n ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. KAFTAN tẹlifíṣàn Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Ẹ káàbọ̀ padà látòkè láwọn mo lérò pé ẹ̀ ń gbádùn mi bẹ́ẹ̀ bó ti gbádùn tí ẹ gbọ́ fọ́nfàdé ètò ṣẹ̀ṣẹ̀ ń yẹ̀rọ amóhùnmáwòrán tí ẹ̀yin ṣe ń tẹ bọ́tì tí ń bẹ lórí rìmóòtù yín ni ẹ wá wò pé mo ẹ̀ já sí ẹ mọ́ mi kan o lórí ìkànnì alálùbáríkà náà lẹ̀ já sí ìkànnì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wọ́ ẹ̀bọ̀ ìkànnì amóhùnmáwòrán KAFTAN TV Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Mo wí fún yín lẹ́ẹ̀kan torí a wí fún ni kó tó dání àgbò òsìkà ni àmọ́ èmi wí fún yín lẹ́ẹ̀kan mọ́ lálejò mi ti wà ń kálẹ̀ tájọ mọ́mọ́ mẹ́tò tòní wá ẹ máa wò pé ta lọ́mọbabìnrin gbé wá lónìí bẹ́ẹ̀ bá ti rí wọn ẹ ti mọ irú iṣẹ́ tí wọ́n yàn láàyò ṣùgbọ́n àwọn ni ẹnu ọlọ́rọ̀ báyìí lọ̀rọ̀ ti máa ń dùn ẹ jẹ́ wọn fẹ́nu ara wọn yànnàná iṣẹ́ ọmọ ìlú tí wọ́n jẹ́ àtòkọ̀ wọn àlejò mi ẹ bá nǹkan wà lálẹ́ kẹ̀dá kọ̀ yín fún wọn. Ẹ̀yin ará ilé ẹ káàárọ̀ ẹ̀dẹ̀ kú ojúmọ́ akú bí ìlú ṣe rí yìí ẹ̀dẹ̀ ṣe tẹ̀ ń wo KAFTAN TV mo gbàdúrà pé ojú tẹ fi ń wò wá kò ní fọ́ etí tẹ dẹ̀ fi ń gbọ́ wá kò ní di o ire láàmú bára wa ṣe o lọ́lá Ọlọ́run. ó kọ yín àti ọmọ ìlú wo gan nìyẹn. Orúkọ tèmi ni Omobolanle Akingbola ọmọ bíbí ìpínlẹ̀ Ondo ní Ondo City. Ọmọ ìlú Ondo gangan ni Ondo gangan ni mí. ẹ yára lé àlejò mi ẹ̀hún náà lẹ ti gbọ́n wò wọ́n ní ọmọ bíbí ìlú Ondo làwọn bẹ́ẹ̀ ni ìyáàfin Abọ́láńlé Akingbola ìlú ọkọ̀ tí wọn o ẹ jẹ́ káwọn ará lè mọ irú iṣẹ́ tẹ yàn láàyò gangan irú iṣẹ́ wo gan lè ń ṣe àti wípé bó o lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí kí lẹ rò débẹ̀ gan ẹ jẹ́ àgbọ̀. Ẹ ṣé olóòtú iṣẹ́ tí mò ń ṣe olétò ìlera tìjọba registered nurse midwife ìyá àgbẹ̀bí àtàwọn tó ń wòyàn sàn ní ti ìlànà ìjọba tó dẹ̀ ní láísẹ̀nsì lọ́wọ́ iṣẹ́ tí mo yàn láàyò mo ń ṣiṣẹ́ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ondo State Primary Health Care Board ibẹ̀ mo ti ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mo ṣì wà lẹ́nu iṣẹ́ ìjọba. ẹ jẹ́ àjọ wò ó ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí ẹ fẹ́ fi yanṣẹ́ láàyò àwọn kan sọ wípé a máa lọ ń kọ níbì kan àwọn kan ní aká lọ léèwé rẹ̀ ló dáa adúpẹ́ pé ṣẹlẹ̀ yín lọ léèwé rẹ̀ tẹ̀sí lọ láyọ̀ àti àlàáfíà tẹ̀ fi padà ọdún mélòó gan lẹ lò léèwé gan. iléèwé School of Nursing ọdún 3 ni tó bá dẹ̀ jẹ́ pé School of Midwifery lèèyàn kọ́kọ́ fẹ́ lọ ìyẹn tàwọn tó ń gbẹ̀bí ọdún 3 náà ni lẹ́yìn ìyẹn tó bá jẹ́ ti School of Nursing lẹ kọ́kọ́ lọ 3 years ẹ padà lọ ṣe midwifery yín ìyẹn tàwọn tó ń gbẹ̀bí àwọn míì dẹ̀ lè yà kán lọ ṣe tolójú àwọn míì lè yà kán lọ ṣe tọlọ́mọ pediatric nursing ophthalmic nursing so psychiatric nursing ìyẹn àwọn tó ń wo àwọn tó rẹ̀ díẹ̀ ní ọpọlọ so oríṣiríṣi nursing aspects ló wà but kókó bẹ̀ ni pé èèyàn gbúdọ̀ ní ọlọ́dún 3 is either midwifery or nursing kéèyàn kọ́kọ́ lọ ṣe yẹn fún 3 years kó tó padà lọ ṣe ó ní 18 months. ilé tó bá wá wùn yàn láti yà sí bẹ́ẹ̀ ni. ǹjẹ́ ẹ lè rántí àwọn ìpèníjà tó dojúkọ yín nígbà tẹ́ wà léwe àwọn tó lè dàbí ìdààmú tàbí jẹ́ sọ pé ìpèníjà àwọn tó bóyá kí n tẹ̀ mọ́ lọ mọ́ gan ó tẹ̀ ti sún mi jàre ǹjẹ́ lè rántí àwọn ìpèníjà wọ̀nyẹn. nǹkan tó ṣẹlẹ̀ ni pé nọ́ọ̀tì ni mo ti lọ school Zamfara State School of Midwifery ni mo kọ́kọ́ lọ ṣe kó tó di pé mo ṣe nọ́ọ̀sì mi ní Àkúrẹ́ bí distance láti Ondo dé Zamfara ó kọ́kọ́ jẹ́ nǹkan tó jẹ́ ìpèníjà fún mi ṣùgbọ́n pẹ̀lú àforítì pé nǹkan tó wù mí láti ṣe ní kò jẹ́ kó jẹ́ ìpèníjà púpọ̀ nítorí pé mo mọ̀ pé ní ìkẹyìn èrè ló máa padà jẹ fún mi so jíjókòó pípẹ́ fún long distance yẹn ó máa ń jẹ́ kan tó peni níjà dẹ́ nígbà yẹn a ti ń gbọ́rọ̀
Boko Haram. So tá bá ti ń lọ lọ́nà ẹ̀rù gan ti wà lára mi pa ọlọ́mọ mọ̀ jẹ́ káwọn tara bí yọ sí wa o bọ́lọ̀ dẹ̀ ṣe bá mi ṣe tí ọdún mẹ́ta yẹn pé tí mo padà sí ilé. Ọlọ́run kó yín lọ kó yín yọ kó yín yọ padà bọ̀ adúpẹ́ fọlọ́run. Ẹ rí i pé ìpèníjà ńlá ni ìpèníjà ojú ọ̀nà gan-an láyé ọ̀tọ̀ àfikún Ọlọ́run ó ṣàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí kó bá wa dẹ́kun wuyewuye ajínigbé àwọn apanilẹ́kúnjayé wọ̀nyí kọ́ náà bá wa fòpin sí Ọlọ́run ó kún àwọn ìjọba wa lágbára yóò kún wọn lọ́wọ́ iṣẹ́ tí wọ́n fi lè ṣiṣẹ́ náà láṣeyege torí wọn ò lè ṣe kankan láì sí ìrànlọ́wọ́ Ọlọ́run torí tó bá jẹ́ pé ó ṣeé ṣe fún wọn ni wọ́n ti kápá gbogbo nǹkan wọ̀nyí èmi gbàdúrà ọmọbabìnrin mo ń gbàdúrà pé kọ́lọ́run bá wa kún àwọn ìjọba wa lọ́wọ́ iṣẹ́ yìí kán lè bá wa mójútó ibi tó mẹ́hẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tá a bá wá ní ká wá wo ìyá wa lẹ́yìn ìgbà tí ẹ ti lò bí ọdún mẹ́ta kan níbì kan tẹ́ ti tún lò bí ọdún bíi méjì kan níbì kan tá a bá ní ká wò báyìí wá tó bí ọdún mélòó tẹ̀ tí wá bẹ̀rẹ̀ sí ní practical èmi ò mo ti ń practicalize iṣẹ́ tí mo ń practice iṣẹ́ yìí ó tó bí ọdún mélòó. Ó ti máa lọ sí ọdún mẹ́wàá báyìí tí mo fi gbaṣẹ́ ìjọba mo ti pọ́dún mẹ́wàá ní iṣẹ́ ìjọba mo ṣe tán ní 2012 then ká tó serve mo padà lọ ṣe 1 year mandatory service pẹ̀lú gbogbo ẹ̀ káṣà lọ́dún 12 sọ́dún mẹ́wàá tí mo ti wà lẹ́nu iṣẹ́ yìí. tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ báyìí a dúpẹ́ fọlọ́ ẹ gẹ́gẹ́ bí nọ́ọ̀sì alábẹ́rẹ́ tí ẹ sì máa ń gbẹ̀bí àwọn ìyàwó tó lóyún tó fẹ́ bímọ tí a bá ní ká wo iṣẹ́ yìí máa lótìtọ́ àti lódò àwọn kan máa ń sọ wípé iṣẹ́ ẹlẹ́gẹ́ ni iṣẹ́ tó ní í ṣe pẹ̀lú ọpọlọ pípé iṣẹ́ tó ní í ṣe pẹ̀lú pé kéèyàn ní sùúrù kéèyàn tó gbẹ̀bí aláboyún kì í ṣe iṣẹ́ tó ní í ṣe gíragíra èyí ó ṣe sùúrù ni ǹjẹ́ ó níye lẹ́nu ká torí ẹni tó bá máa ṣe irú iṣẹ́ yìí ó gbọ́dọ̀ jẹ́ni tó wà cool-headed tí ò kì í ṣe torí àwọn mìíràn náà wọn nọ́ọ̀sì wọn máa ń kanra mi ò sọ pé ẹ kanra o ẹ wọ́n ṣì mí gbọ́ o bẹ́ẹ̀ ni mà ẹ wò pé ibi tí mo lọ gangan mo ṣe wá já sí wọ́n lọ́wọ́ nọ́ọ̀sì kanra àwọn mìíràn sọ pé egode àwọn tó bá yẹ kó ṣe nọ́ọ̀sì ó yẹ kó jẹ́ àwọn tó níwà rẹ̀ lẹ̀ tó ní èmi wá rí àǹtẹ̀ lọ́jọ́ kan yìí gbé nọ́ọ̀sì wá sórí ètò táàjọ fomi jomi tọrọ pé ṣé lóòótọ́ làwọn nọ́ọ̀sì máa ń kanra ni. ẹ ṣe olóòtú a máa rí yín bá ṣe rí kì í ṣe gbogbo nọ́ọ̀sì ló ń kanra but mo kàn fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ nǹkan tó lè fa ìkanra wọ́n dẹ̀ ti jẹ́ ká mọ̀ nígbà tá a fẹ́ gbaṣẹ́ pé bóyá ìwọ àti ọkọ ẹ àbí ọmọ àbí ará abiṣẹ́ tẹ́ bá jọ ní aáwọ̀ nígbà tó bá ti ń kúrò nílé aáwọ̀ yẹn gbé sílé. ìyá tọ́jú ẹ̀ pamọ́. má wàá gbé wá bá àwọn èèyàn tó fẹ́ gba ìtọ́jú lọ́wọ́ ẹ torí nígbà tó bá ti ń dá àwọn èèyàn lóhùn ẹ̀mí kan ló ń dá lóhùn yẹn má gbé ìkanra tilé wá bá ẹni tí o fẹ́ dá lóhùn then nígbà tó wá sọ pé àwọn nọ́ọ̀sì yẹn ti kanra jù pàápàá tó bá lọ bá wọn tó fẹ́ gbẹ̀bí wọ́n nà ẹ́ wọ́n kígbe wọ́n ṣe kò sẹ́ni tó fẹ́ kíṣẹ́ ẹ̀ bàjẹ́ but imagine ẹni tó fẹ́ bímọ tí mo sọ fún pé ibi tẹ́ wà yìí o stage tá a dé yìí o torí ọmọ tí ń bọ̀ yìí o ẹ máa gbin o tó wá dé stage yẹn tó wá ń dìde àbí tó ń pàdí àmọ́ pé ó ń dùn ni àbí tó ń patọ́ mọ́ orí ọmọ àbí táìmù tó yẹ tọ́mọ yẹn bọ̀ tí mo ní ó yá gbìn à ń tiraka ni Ọlọ́run ló ń gba ọwọ́ wa ṣiṣẹ́ but ìyá ọlọ́mọ náà gbọ́dọ̀ ṣe tiẹ̀ káwa náà ṣe tiwa nígbà tó ń fìdí tó ń ṣe ọmọ wa àbí tó fẹ́ dìde lójijì ṣé mọ̀ èèyàn ọmọ ló ń bọ̀ iná ṣe mọ̀ nígbà yẹn a wá sọ pé nọ́ọ̀sì yẹn burú pé ó kanra mọ́ o so nọ́ọ̀sì yẹn ò kanra o kì í ṣe àwọn nọ́ọ̀sì ò kì í kanra àwọn nọ́ọ̀sì tó bá jẹ́ ti ìjọba tó lọ school tó gba license wọn lè kanra because ẹni tó wà nínú àìlera yẹn a ti fira wa náà sí ipò ẹ̀ pé kò dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ o condition tó ń ṣe yẹn ló jẹ́ kó ṣe bẹ́ẹ̀
so àwọn nọ́ọ̀sì ò ń kanra. lágbára Ọlọ́run ẹ ṣe láṣeyọrí. àmín mà. ẹ wo àwọn kan sọ wípé àdúrà mi máa ń pọ̀ lórí ètò yìí tí n bá ti rí àwọn tó ń fọpọlọ ṣiṣẹ́ wọn inú mi máa ń dùn. ẹ ní ṣekú sọ́nà lórúkọ Jésù ẹ ṣe débi rere àwọn tó ti ṣe ṣáájú tí wọ́n fẹ̀yìntì tí wọ́n sì ń jèrè iṣẹ́ wọn sí rere bẹ́ẹ̀ ni tí náà ṣe máa rí lágbára Ọlọ́run ẹja tó jọ máa tẹ̀síwájú kájọ wò ó àwọn ká sọ wípé iṣẹ́ nọ́ọ̀sì àbí iṣẹ́ tí mo ń ṣe yìí torí lágbájá ló jẹ́ iṣẹ́ torí tàmọ̀dù ló jẹ́ iṣẹ́ màámi ló ní dandandandan àfi tí bá lọ ṣe nọ́ọ̀sì o bẹ́ẹ̀ ṣe wò mí pìrìsẹ́ńtà bíi ti ọmọbabìnrin yìí ni mo fẹ́ ṣe o ṣùgbọ́n iṣẹ́ nọ́ọ̀sì ni màámi ní kí lọ ṣe torí ti bẹ́ẹ̀ ìjẹ́ ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ lóòótọ́ kó jẹ́ wípé kì í ṣe tó ń wù yín ṣe lẹ lọ ṣe tó yẹ tí àwọn obìnrin ní kẹ ṣe lẹ ṣe. ó wà bẹ́ẹ̀ dáadáa ààrẹ ọmọ tó jẹ́ pé orin ló wù láti kọ tí bàbá rà ní pé rárá ò lọ́ọ̀yà ló ń fẹ́ kó ṣe adájọ́ tá dẹ̀ lọ ṣe lọ́ọ̀yà yẹn tá wá gbé fún wọn tá padà sídìí orin ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí èmi bí ètò yìí ṣe jẹ́ pé iṣẹ́ tó rí rànyàn àkọ́kọ́ bá ṣe mọ̀ pé nursing ìpè is a calling because ẹni tó bá ti ń ṣe ó gbúdọ̀ ní ìbẹ̀rù Ọlọ́run èèyàn lè jẹ́ nurse kó má ní ìbẹ̀rù Ọlọ́run torí wákàtí tó bá kù ìwà ti client àbí patient ẹ Ọlọ́run lẹ́lẹ́kẹta yín abẹ́rẹ́ yẹn o lè fi ṣe ohun tó bá wẹ̀ ṣùgbọ́n téèyàn bá ti ní ìbẹ̀rù Ọlọ́run kò ní fẹ́ ṣiṣẹ́ mo sọ pé ìpè ni ẹlòmíì Ọlọ́run ò pé ojú kòkòrò pé àwọn sanwó fáwọn nọ́ọ̀sì ló jẹ́ kó lọ lọ́bẹ̀ ẹlòmíì dẹ̀rẹ̀ ó ní passion ó ní ẹ̀mí àti ṣiṣẹ́ àti fọkànsìn sí iṣẹ́ yẹn ẹlòmíì dẹ̀rẹ̀ màá tún fi ara mi ṣàpẹẹrẹ ó wù ú láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá ni pé iṣẹ́ ìlú mọ̀ ṣe mo jẹ́ nìkan tó jẹ́ pé ó máa ń ṣàárẹ̀ ní kékeré so tí máa ti ṣàárẹ̀ yẹn former governor wa ṣé mo lè porúkọ wọn lórí ètò yìí Dr. Ramon Mimiko nígbà yẹn kọ́lọ́n bá mi lọ́ra ẹ̀mí wọn àwọn ní private clinic ayé ìgbà tí mo sọ 1988-89 ni o tí wọ́n nílé ìwòsàn hospital tí wọ́n tọ́mọ ti ń dáwọn èèyàn lóhùn so tí bá ti wá ṣàárẹ̀ yẹn tán bá ti gbé mi débẹ̀ torí a ní family card síbẹ̀ tán ti ń treat mi èmi tó jẹ́ pé mo ti ń kígbe orí o ẹsẹ̀ o tí mi lè sùn tí mi lè jẹun tẹ́yàn bá rí mi àánú abẹ́ a máa ṣe mí instantly mi mọ nǹkan tí dókítà máa fi sí pápápá ara mi á ti yá màmá rẹ́rìn ó wá dijọ́ kan mo wá sọ fún mọ́ mi mo ní iṣẹ́ tí dókítà Ramon Mimi kò ṣe pé òun ni mo dẹ̀ máa ṣe o mọ́ mi ní pé àmì pọ́lọ́ àgbà fún mi láti ìgbà yẹn lèmi náà ti rìn sí títí tọ́lọ́run dẹ̀ wá gbà fún mi tí mo wá di nọ́ọ̀sì so tàbá ní ká wò pé ta ni role model yín lẹ́nu iṣẹ́ ìbáyìí o bàbá wa Ramon Mimiko èèyàn gangan ni role model yín lẹ́nu iṣẹ́ yìí lágbára Ọlọ́run àwọn náà ò ní jábọ́ ẹ̀yin náà ò ní jábọ́ lágbára Ọlọ́run ẹ ṣe débi èrè tí a bá ní ká wò àmọ́ ẹ̀jẹ̀ ìṣe báyìí ná ẹ̀jẹ̀ àṣẹ́mi ná ẹ yára lé mo lérò pé ẹ̀ ń gbádùn wa ẹ sì ń gbádùn àlejò mi bí a ṣe rọra mú lẹ́sẹẹsẹ yìí fún àǹfààní ẹ̀yin tí nọ́ọ̀sì wù tàbí dókítà ẹ̀yin òbí tẹ wá sọ wípé láyé àbádà pé ọmọ mi ò ní ṣe o pẹpẹsẹ o mo sì ń bọ̀ ń bẹ́ o torí àwọn ìbéèrè kan wà tó sondo sẹ́mi ti yín lé tèmi sì mọ̀ pé ẹ fẹ́ béèrè lọ́wọ́ àlejò mi ṣé mo pé èmi máa ń fẹ̀mí sọ́nà ni èmi àtàwọn fans mi mo fẹ̀mí sọ́nà mo mọ irú ìbéèrè tẹ́ fẹ́ béèrè ṣe bẹ́yìn ni ẹja sẹ́mi mu náà à ń padà bọ̀. èmi lọ́mọ eléèrè tó ń pèdè ọmọ olórin tó ń kọrin mo tún ti gbára mi ràn dé o ẹ bá mi mú jó ẹ̀yin omi tẹ́ wọ́n wà nílé èmi ni ọmọ yín Sàdémọ́lá Suzy Ògúnsìsì ẹ wo. ojú tẹ fi wò wá ní fọ o. lórí KAFTAN TV Yorùbá la wà ṣàfojúsùn ayé tó rẹwà ẹ wo ẹ má yí kúrò ń bẹ̀ ó pọ̀ gan. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ káàbọ̀ padà látòkè lọ́rùn mo lérò pé ẹ̀ ń gbádùn wa bó èyìnbó ṣe ń gbádùn tíì àwọn náà ń gbádùn ẹ̀kọ́ bí èbó bá ń gbádùn tíì àwọn ọmọ gbádùn ògì àárọ̀ báyìí àjímu ṣèbí ká ṣáàtì jóra ní òyìnbó fi tíì jóra àwọn ọmọ fògì jóra ńlẹ̀ káàárọ̀ òjíire ẹ gbọ́ ẹ̀kọ́ àtótónu ìyá wa ẹ̀sìnkú pípè ta pè yìí tẹ̀ jẹ́ wa ẹ jẹ́ àwùjọ wo ìbéèrè yìí torí mo mọ̀ pé ìbéèrè yìí ó máa wá sọ́kàn àwọn kan pàápàá jùlọ àwọn tó jẹ́ ọkùnrin
àwọn kan sọ pé ọjọ́ kan mo lọ sí debate kan àwọn sọ̀rọ̀ nípa nursing ọ̀nà nursing ẹ̀mí lè gbà kíyàwó ẹnìkan wá ní wọ́n lè gbà wọ́n ò tiẹ̀ lè gbà kíyàwó òun ṣe nurse ni pé kí ló ṣẹlẹ̀ ó ní wọ́n máa lọ sí night duty ó ní ọ̀pọ̀ ní òkè ló máa dágbére night duty tájẹ̀ ti ṣe afternoon tí mo ní ṣó ṣeé ṣe kéèyàn ṣe afternoon kó tó kúrò pọ̀ ń lọ sí night ní ẹ wo ọkàn mi ò lè balẹ̀ mo wá béèrè pé kí ni ìdí tẹ́ fi sọ pé ẹ lè gbà kíyàwó yóò lọ́kàn wọn ò lè balẹ̀ ẹgbọ́n ṣé lóòótọ́ nírú ẹ̀ máa ń wáyé ni tàbí àhesọ lásán ni. Well, tó bá jẹ́ nọ́ọ̀sì ìjọba mi rò pé irú ẹ̀ lè wáyé because wọ́n ti ṣe roster oníkálukú tó bá dẹ̀ jẹ́ pé ẹni tó máa gbaṣẹ́ lọ́jọ́ yẹn pé bóyá kò lè ráyè ẹni tó ẹ̀dì unit yẹn ó máa gbàṣẹ ó máa bẹ ọkọ ẹni yẹn wípé kó jọ o duty báyìí kò ní ẹni tó wà bẹ́ẹ̀ ò ní lè wá bá mi yọ̀ǹda ìyàwó ẹ̀ kó wá sí. so ìyàwó náà wá padà ṣe duty ẹni yẹn torí roster máa wà ṣùgbọ́n ṣe mọ̀ oríṣiríṣi gbogbo ẹni tó bá ti ń wọ white láyé ibi tá a wà ń sìn ní nọ́ọ̀sì so ẹlòmíì lè ṣùgbọ́n tó bá jẹ́ tìjọba tí roster ti wà nípa òkè duty báyìí o ìjọba yìí ni mò ń lọ ọ̀sẹ̀ báyìí o morning ni mo wà throughout o ọ̀sẹ̀ báyìí o afternoon ni màá wà o ọ̀sẹ̀ báyìí night ni màá wà o wíìkì tó tẹ̀lé o ti máa parí night mi mo máa ní off ṣe mọ̀ gbogbo ẹ̀ á ti wà ń bẹ̀. nítubínúbí. then ayé àtijọ́ náà máa ń fojú aláṣẹ́wó wo nọ́ọ̀sì kò dẹ̀ rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. bí ìfẹ́ túṣu désàlẹ̀ kòkò tẹ́lẹ̀ ni mo ṣe ní kí n rọra mu lérè fún kò rí bẹ́ẹ̀ o. àwọn náà tá a bá wòye gan tá a bá wo sàkún ọ̀rọ̀ yìí tá a wòye dáadáa a mọ̀ pé kò rí bẹ́ẹ̀ lóòótọ́ torí bẹ́ẹ̀ bá wo iṣẹ́ táwọn nọ́ọ̀sì máa ń ṣe ní ilé ìwòsàn ìjọba wọn ẹ rí wípé kéèyàn tó ṣerú iṣẹ́ òun tán lọ́sàn-án kó tó wá tó lọ parọ́ mi ìlàlẹ́ ṣé ìsara alára ló fi ń lọ. àbí. èmi mọ̀ mo nígbàgbọ́ mo sì gbàgbọ́ ṣùgbọ́n mo nílò láti béèrè òun lọ́wọ́ yín so that àwọn tí irú ẹ̀ ń gbénu wọn tó ń gbé nínú wọn ọkàn wa lè ṣe kí ni a lè wá sílẹ̀. tó bá dẹ̀ ní ẹni tó fẹ́ nọ́ọ̀sì tíyàwó ẹ̀ sọ pé ni mo wà ní duty ọ̀la mo wà kó gbéra lọ́jọ́ kan kó wá ìyàwó ẹ̀ lọ́bi iṣẹ́ òun ìyàwó yẹn gan ò ní fẹ́ kójú tì ń láàrin ẹgbẹ́ pé ọkàn débi iṣẹ́ kò bá wọ́n dẹ̀ sọ pé ó wà níbi iṣẹ́ so bó ṣe yẹ kó rí ni. ẹ jẹ́ tún béèrè àwọn ìbéèrè mi ẹ̀ máa wò pé ó fẹ́ lákọ díẹ̀ bó o ló ṣe rọrùn fún dókítà àgbọn alábẹ́rẹ́ àti nọ́ọ̀sì alábẹ́rẹ́ láti jẹ́ lọ́kọláya tó sì bímọ fúnra bó o ló ṣe rọrùn. ló rọrùn kò sí àjọṣepọ̀ tí ò ṣàìrọrùn tí èèyàn bá ti nífẹ̀ẹ́ ara tá a bá ti jọ nífẹ̀ẹ́ ara wa ìgbà ká ní ọkọ mi ń sìn bóyá dókítà ni ó dáa kì í ṣe táìmù tó bá wà ní shift lèmi náà máa wà ní shift táìmù tí ó bá ní off kó máa lọlé tífẹ̀ẹ́ bá ti wà gbogbo nǹkan tó bá yẹ ká ṣe nílé tífẹ̀ẹ́ bá wà ó lè bá mi ṣe so kó náà padà síbi iṣẹ́ tèmi náà fi padà lọlé àwọn nǹkan tó bá túkù náà máa ṣe wọ́n á jọ máa ṣebí ilé náà fẹ́ build nílànà Ọlọ́run so wọ́n á jọ máa wò ó ṣe fúnra wọn ni tọ́ dẹ̀ máa fẹ́ ra gẹ́gẹ́ bí lọ́kọ-láya. torí wọ́n sọ pé kí dókítà àti nọ́ọ̀sì ò tó fẹ́ra pé nǹkan kan wọ́n ní àwọn báwo làwọn ọmọ wọn ò ṣe máa wá ṣe àwọn méjèèjì lè lọ wà ní ìyàwó lè wà ní night duty kọ́kọ́ náà ní kọ́kọ́ wà lé kódà àárín òru kan pé ọkọ pé emergency o ẹ máa jáde bọ̀ o bóun ni wọ́n ṣe sàwọn ọmọ wọn. tó ẹ ṣe olóòtú tòótọ́ nǹkan tẹ́ sọ tó bá ṣẹlẹ̀ sí mi kí n wà ní night duty kọ́kọ́ mi tí mo dẹ̀ ti rò pé kò lè síbi iṣẹ́ kan lédè pé wọ́n ní emergency pé kó máa bọ̀ tó bá tàbá ní arúgbó ńlé bóyá mọ́mì ọkọ mi o àbí mọ́mì mi tó máa sùn ti àwọn ọmọ wa zètí mo lè ní kó káwọn ọmọ yẹn máa bọ̀ a níbi tí èèyàn táwọn òṣìṣẹ́ máa ń sùn wọ́n á jọ sùn but tó bá dẹ̀ rí bẹ́ẹ̀ nísìnyí èèyàn lè gba assistant mi ìfẹ́ pè wọ́n ní ọmọ ọ̀dọ̀ èèyàn lè gbàyàn tí ọmọ báyàn tọ́jú wọn téèyàn tán wà lé. n tọrọ sí ni
torí mo máa ń wo àwọn nọ́ọ̀sì míì tí wọ́n máa káwọn ọmọ wọn wá bí sí night duty báyìí tí wọ́n káwọn ọmọ wọn wá wọ́n ti gbà yẹn náà lọ́run tí dádì wa wà ní ilé ìwòsàn ìjọba lálẹ́ báyìí nọ́ọ̀sì tó bá wà ní duty akáwọn ọmọ ẹ̀ wá kó wọn sí yàrá kan ibẹ̀ yẹn ni yàrá ibi tí àwọn òṣìṣẹ́ ń sùn. ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń wò wá lé ẹ̀yin fáfáde ẹ̀ tí ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń ṣèrò amóhùnmáwòrán tí ẹ wá wò pé ń bolẹ̀ já sí yìí ẹ mọ́mọ́ mi kan lórí ìkànnì KAFTAN TV Yorùbá náà la wà lórí amóhùnmáwòrán tó gbòjẹ̀fẹ́gbẹ́ tó gbàwọ́ ẹ̀bọ̀ níbẹ̀ náà la wà tá a ti ń dá kékeré lókè lórí ètò Akirikaye náà ní abala iṣẹ́ oríran mi náà la wà báyìí pẹ̀lú ìyáàfin Akingbola nọ́ọ̀sì ẹ̀yọ́ tàbá ń sọ wípé registered nurse àwọn gangan ló wà lórí ètò pẹ̀lú mi láàárọ̀ tòní tí wọ́n sì wà nílé iṣẹ́ ìjọba tí wọ́n bá ìjọba ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ti fi mọ̀ wípé wọ́n máa ń tán sọ ìǹtẹ́ bá ti gbọ́ lẹ́nu wọn wọ́n gbé yín débẹ̀ náà nù wọ́n ti gbé yín débẹ̀ nìyẹn ìyàwó àti abá ní kí a wo iṣẹ́ yìí iṣẹ́ lóòótọ́ nígbà bí ọdún mẹ́wàá sẹ́yìn tẹ́ gbàṣẹ́ yìí àwọn awuyewuye kan wà lórílẹ̀‐èdè tó sì ṣì wà títí dìsìn tábà wọnú ọ̀rọ̀ yín pé nígbà tí ẹ̀ lọ skul ní Zamfara a rí wípé ọ̀rọ̀ ajínigbé náà ti wà nígbà yẹn náà lọ́hùn ó sì ń pẹ́ títí dìsìn náà kọ́ náà ó bá wa dọ́wọ́ rẹ̀ dúró náà là ń bẹ̀bẹ̀ tábà wá ní ká wo àyíká wa yìí bó ṣe wà nígbà yẹn náà ó ṣeé ṣe kárí ní tó yí padà díẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó ti yí padà sí tàtẹ̀yìnwá díẹ̀ ṣùgbọ́n èmi á wo ẹ̀kọ́nọ́mì yìí Nàìjíríà yìí màá relate ẹ̀ mọ́ iṣẹ́ yín ǹjẹ́ ó tiẹ̀ ní effect kankan lórí iṣẹ́ yín àbí gbogbo tí ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà rẹ́gí báyìí ní báyìí lára mu. ẹ ṣe olóòtú kí Ọlọ́run bá wa dá sí Nàìjíríà pàápàá ní ètò ààbò kí Ọlọ́run ṣaláàbò lórí wa ṣe rí situation Nàìjíríà yìí bó ṣe ń lọ ó ń affect iṣẹ́ wa náà. For example bóyá àwọn tó ń ṣiṣẹ́ ní Ọ̀sẹ́ local government ní Ondo state ṣe mọ̀ pé ṣáìdì ibẹ̀ yẹn wọ́n máa ń jíyàn gbé imagine kí nọ́ọ̀sì wa máa lọ bí iṣẹ́ kan jí gbé kan ní kọ́ lọ mówó wá àbí dókítà tó ń lọ bí iṣẹ́ tán jí gbé ó dẹ̀ ní patient tó fẹ́ lọ dá lóhùn definitely jíjígbé tán jí gbé yẹn bóyá ẹni yẹn rọbí lọ́wọ́ ni ṣe mọ̀ pé kò ní lè débi iṣẹ́ lọ́jọ́ yẹn wọ́n ti jí gbé ẹni yẹn gan lè rọbí kọ́ta ẹ̀kú sí ilé ìwòsàn yẹn then owó ó affect owó àìmọye àwọn companies tó jẹ́ pé wọ́n ń ta oògùn gidi nísìnyí tán ti kó gbágbá wọn kúrò ní orílẹ̀-èdè wa mi ì fẹ́ dárúkọ àwọn oògùn kó má dàbí pé à ń polówó àwọn oògùn tó jẹ́ pé olówó ńlá nísìnyí tó dẹ̀ jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ tó jẹ́ pé àwọn tó ń ṣe é tó jẹ́ pé àtòkè òkun náà ti wá bọ̀ torí pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ọ̀rọ̀ ajé wa ṣe ṣẹ̀dímọ́lẹ̀ yìí àwọn náà kó gbágbá wọn lọ so àwọn oògùn tá à ń lò ń sìn àwọn ayédèrú gan wà pọ̀ so definitely àwọn tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa ń sìn ó affect iṣẹ́ wa yìí so bó ṣe rí nìyẹn. àdùpẹ́ ẹni ìwòye wo lójúníwòye tí yín báwo lẹ ṣe rò pé ó. tíjọba ṣe lè ràn wá lọ́wọ́ àwọn ìjọba wa kúkú ń gbìyànjú wọ́n ṣe kí Ọlọ́run túbọ̀ bá wa kún wọn lágbára láti tẹ̀síwájú sí bí mo ṣe sọ pé àwọn èèyàn ti sá lọ tán but tí gbogbo wa bá lọ ta ló fẹ́ kù so ìdí nìyẹn tí wa yìí sì dúró tá a sì dúró pé torí ìgbà tí n bá ní mo sá lọ tó wá ṣẹ̀gbọ́n mi ló ṣàárẹ̀ àbí bàbá àbí ìyá mi ló ṣàárẹ̀ ta ló fẹ́ wò wọ́n so wọ́n ní àjòdè lè dùndùndù kó dàbí ilé làbọ̀ sí mi oko so mo kàn fẹ́ rọ̀ ìjọba ní pé báwọn yẹn ti lọ kán bá wa tún gbà àwọn èèyàn sí so that mo mọ̀ pé irú àwọn èèyàn bíi tiyín báyìí ṣì máa wà ńbẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n náà máa wò ó pé tó àwa kúkú ìlú wa rèé kò síbi tá a fẹ́ lọ kò síbi tá a fẹ́ lọ ẹ ṣe olóòtú so àwọn èèyàn bíi tèmi bí a ṣe sọ náà gbogbo wọn ṣì wà ní orílẹ̀-èdè yìí tá a sì ń ṣiṣẹ́ so tẹ̀lé sí lọ́kàn láti máa ṣe lọ bẹ́ẹ̀ ni torí kò síbi tá a fẹ́ lọ ilé wa ni ilẹ̀ wa ni kó Ọlọ́run jọ kó bá wa fi àánú wo orílẹ̀-èdè Nàìjíríà then ọmọ orílẹ̀-èdè rere lẹ́yìn o bẹ́ẹ̀ ni ọmọ orílẹ̀-èdè lẹ́yìn tọkàntọkàn
kò sí ìlú tí mo lè claim tó lè yàtọ̀ sí ìlú bí tán ti bí yín àwọn tó sì jápa yìí náà ilé làbọ̀ wọ́n tún padà wá wọ́n padà wá lẹ́gbò bá yà. Nàìjíríà sì máa da ó dẹ̀ máa da lórúkọ Jésù so wọ́n padà wálé wọ́n wá rí. ṣùgbọ́n ẹ̀yin ń bẹ̀jọba gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà rere kíjọba ó jọ àwọn tó ti lọ ọ̀hún ká bá yín gbà wọn míì padà síbẹ̀ lágbára Ọlọ́run ẹ̀ ṣe débi rẹ̀ ṣé bóun náà lè ń sọ yìí òun náà lè ń sọ yìí ẹni orílẹ̀-èdè bàbá yín ni níbo lẹ́wàá filẹ̀ tẹ́ ẹ lọ ọmọ Nàìjíríà rere àmọ́ bẹ́ẹ̀mi o bẹ́ẹ̀mi bá ráyè mi ó jápa o àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rere rè o wọ́n sílẹ̀ bàbá wọn tọkàntọkàn bẹ́ẹ̀ni kò síbi tá a fẹ́ lọ ẹ jẹ́ ìjọ máa ṣe báyìí nítorí pé àkókò wa lórí abala yìí yóò ti máa kó wa pápá mọ́ra bó ti jẹ́ wípé kì í mú wí fún yín àáfàá sọ̀rọ̀ òjókùn ọlọ́run sẹ̀rí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní kí ni ìmọ̀ràn yín fún àwọn òbí àwọn aláboyún tí àwọn òbí àtàwọn èèyàn wa tó máa ń wá sí hospital fún ìtọ́jú kí ni ìmọ̀ràn yín fún wọn. ìmọ̀ràn mi fún àwọn òbí tí kan fẹ́ kí ọmọ yálà wọn ń gbọ́mọ wá ní àbá wọn múyàn wá gbogbo àwọn bíi ìmọ̀ràn yín fún àwọn àwọn patient tó máa ń wá sí hospital kí ni ìmọ̀ràn yín fún wọn àti gbogbo àwọn èèyàn generally tí wọ́n ń gbọ́ wá. ìmọ̀ràn mi ni fún àwọn òbí tẹ́ bá láwọn ọmọ sílé kí n bẹ̀rẹ̀ láti bẹ̀ tẹ́ láwọn ọmọ sílé tó wù láti ṣe iṣẹ́ tá à ń ṣe yìí ẹ fàdúrà ràn wọ́n lọ́wọ́ lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ lẹ́sìn lẹ́yìn ilé ẹ̀kọ́ ẹ jẹ́ ń gba lẹ́sìn lọ ẹ fún wọn láàyè kì í ṣe kán délé tán kẹni ó yá kán wá gbé ata kán kiri lọ kán gbé gàrí kán kiri lọ wọn ò ní ráyè kàwé ẹ fún wọn láàyè kán kàwé then ní ìmọ̀ràn mi èkejì ni fún àwọn tó ń bọ̀ wá gba ìtọ́jú nílé ìwòsàn bẹ́ẹ̀ bá ṣe ń bọ̀ ẹ mú ìgbàgbọ́ dání wípé àwọn tí mo fẹ́ lọ bá ń bẹ̀ tán bá ti fún mi ó máa ṣiṣẹ́ fún mi ẹlòmíì tó bá ti sọ pé orí ń fọ́ pé ṣé kìí ṣe orí lápá òun báyìí ẹ̀yìn ọ̀dẹ̀ mọ́ áńgẹ̀ tó kọjá tó ti ṣàṣẹ sí so bẹ́ẹ̀ ṣe tẹ bá ṣàárẹ̀ tẹ bá ti ń lọ hospital ìwà àìsàn ò ní pa mí oògùn tán bá kó fún mi bẹ̀ á ṣiṣẹ́ á bá mi lára mu so ìgbàgbọ́ lèèyàn fi gba nǹkan lọ́wọ́ Ọlọ́run then àwa ń gbìyànjú ni bí mo ṣe sọ Ọlọ́run nìkan ló lè wòyàn sàn. ẹ ṣeun ẹ jẹ́ lórí abala yìí kó tó di pé ẹ máa dágbére ẹ bá ń gba àwọn akọ ẹgbẹ́ yín àwọn tó jẹ́ nọ́ọ̀sì bíi tiyín ẹ bá ń gbà wọ́n mọ̀ràn lé ká wá máa fèyí ṣèlọ ní abala yìí. ẹ ṣe olóòtú mo fi àkókò ìgbà àwọn nọ́ọ̀sì àwọn registered nurse midwife tán wà lé tán wò mí wípé mo gbà wọ́n nímọ̀ràn wípé gbogbo nǹkan tí a bá ń ṣe ẹ jẹ́ kí a ní ìbẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ mo fẹ́ gba àwọn nọ́ọ̀sì tó jẹ́ registered nurse midwife bíi tèmi ní ìmọ̀ràn ní pé gbogbo nǹkan tí a bá ń ṣe ẹ jẹ́ ká fi ìbẹ̀rù Ọlọ́run sí ẹ má jẹ́ treat patient bí ẹni tí ò léèyàn Ọlọ́run ló pè wá sí pé ká ṣe àánú nǹkan tẹ́nìyẹn nídìí ní wákàtí yẹn ká fún ẹ jẹ́ á máa ṣe pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run pẹ̀lú ẹ̀rí ọkàn téèyàn bá ti lẹ́rìí ọkàn kò sí iṣẹ́ àmọ́ lọ síwájú then ẹ má jẹ́ ká treat patient pé eléyìí lówó eléyìí ò lówó ta lélẹ́yìí ta ẹ jẹ́ kí gbogbo àwọn patient wa ṣe ẹyọ kan ní ọwọ́ wa iyì tẹ́ máa fún olówó ẹ fún tálákà ẹ má jẹ́ kí tálákà ti jòkó látàárọ̀ kó fẹ́ gba abẹ́rẹ́ kó lówó wá dé kẹ́ wá sá síbẹ̀ pé ó yá máa bọ̀ ẹ jẹ́ n tètè dá lóhùn kíní kan wọn kọ́ wa bẹ́ẹ̀ ẹ jẹ́ á treat àwọn patient wa equally they have equal rights òní kẹ́ jẹ́ ká fún wọn mo dẹ̀ gbàdúrà pé iṣẹ́ yìí kò ní dìṣẹ́ mọ́ wa lọ́wọ́ àdẹ̀ní ṣíṣe lórúkọ Jésù. ẹ ṣeun lórí abala tí a wà yìí la ẹ ti máa fẹnu tì síbì kan tẹ́ ọ̀ máa dágbére àmọ́ kó tó di pé ẹ máa lọ kílẹ̀ nífẹ̀ẹ́ kílẹ̀ tún ní lọ́kàn tẹ́fẹ́ sọ àbí ẹ bá lókun tẹ́fẹ́ bá wa sọ. mo kàn fẹ́ gba àwọn ọ̀dọ́ tó ń bọ̀ lẹ́yìn mo fẹ́ gbà wọ́n ní ìyànjú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí la rí bọ̀ ibi tó ti ń ṣẹlẹ̀ wá ní ojú kòkòrò tọmọdé bá ti wà ní kékeré tẹ́ bá fún lẹ́ja àbí tóun àtàbúrò rẹ̀ bá jọ ń jẹun
tẹ́ ti pín ẹja fún wọn tó wá ń wo tàbúrò àbí tó ń wo tẹ̀gbọ́n kí àwa òbí tètè máa kíyèsára ká mọ̀nà wọn. ọmọ tí òbí jìyà jìṣẹ́ tó rán ní school tẹmọ̀ tí ò bá ti lójú kòkòrò ńlé tó bá kàn dé school kò sí nǹkan táwọn ẹgbẹ́ ẹ̀ máa fi mú kúrò ní ọ̀nà tí ẹ ti fi ẹsẹ̀ wọn lé. So nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí lórílẹ̀‐èdè tó fi jẹ́ pé àwọn ọ̀dọ́ wa fẹ́ ya nǹkan míì àti ilẹ̀ àti kékeré ló ti bẹ̀rẹ̀ wá. Yorùbá náà sọ ó ní láti kékeré láti ń pẹ̀ka àrókò tó bá dàgbà tán ó máa bèrè ẹbọ lọ́wọ́ ni. So dẹ́ ẹ jẹ́ kí a ní lọ́kàn pé mo fẹ́ dèèyàn báyìí mo fẹ́ dèèyàn gíga lọ́la tá bá ti lè ní lọ́kàn tí ojú kòkòrò tá dẹ̀ ti mú kúrò ní ọ̀nà wa èyí tó kù fúyẹ́. ẹ ṣeun àlejò mi mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín mo lérò pé tàbá pè yín jọ mi pẹ́ tún padà wá. bẹ́ẹ̀ ni olóòtú. ẹ máa bá ń kí àwọn aráalé kẹ́sì máa dárúkọ yìí kẹ́ ẹ máa dágbére lórí ètò lónìí. ẹ̀yin aráalé mo dúpẹ́ o pé ẹ gbà mí lákòókò láti wá bá yín sọ̀rọ̀ lénìí mo dẹ̀ dúpẹ́ pé ẹ̀ ń wo KAFTAN TV ibi tẹ́ ti ń mú owó tẹ́ fi ń ra epo tó fi ń subscribe ìbùkún olúwa a máa bù sí fún yín ojú yín ò ní fọ́ etí tẹ́ dẹ̀ fi ń gbọ́ wa kò ní di olóòtú ètò náà ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń rí lórí ọdọọdún là máa rí yín o agbára Ọlọ́run. ṣé orúkọ yín lẹ́ẹ̀kan sí? orúkọ mi ni Omobolanle Akingbola. ẹ ṣeun ẹ̀yin èèyàn mi tí ẹ̀ ń wò wá lé mo lérò pé ẹ ti gbádùn abala èyí tí a ṣẹ̀ṣẹ̀ parí yóò abala iṣẹ́ oríran mi pẹ̀lú àlejò mi tọ̀sẹ̀ yìí ẹ ní pé nǹkan kí ẹsẹ̀ ràgó ẹ̀yìn o tẹ́ bá ń sọ̀rọ̀ nípa nọ́ọ̀sì ẹ rí pé wọ́n yàtọ̀ síra ọ̀tọ̀ọ̀tọ̀ níṣẹ́ wọn ṣùgbọ́n inú mi dùn ayọ̀ mi sì kún lónìí torí pé wọ́n bá wa sọ̀rọ̀ léyìí tí a fẹ́ gbọ́ ẹ jẹ́ ẹjọ́ máa wò ó ẹ má yí kúrò bẹ́ẹ̀ KAFTAN TV Yorùbá níbi tá a ti jọ ń ṣàfojúsùn ayé tó rẹwà ẹ jẹ́ dókèlè ọ̀nàmù padà bọ̀ lórí abala kejì tó kàn. KAFTAN tẹlifíṣàn Yorùbá kárí ayé sani wọn ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. KAFTAN tẹlifíṣàn Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.